Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo oríṣiríṣi àwọn èèyàn ló máa ń jáde láti wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa King Saheed Òṣùpá pé àwọn nǹkan ọ̀fọ̀ tí wọ́n máa ń sọ nínú orin wọn bíi àwọn ọ̀rọ̀ ọ̀fọ̀, àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ Yorùbá. Ẹ wo àwọn èèyàn tí máa ń sọ oríṣiríṣi nǹkan nípa ẹ̀. Wọ́n máa ń sọ ní pé bóyá babaláwo ni Saheed Òṣùpá ni, bóyá oníṣègùn ni, bóyá oògùn owó ló ṣe ni. Ẹ wo Saheed Òṣùpá ti jáde láti wá túpẹ́ ọ̀rọ̀ àṣírí. Fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play ẹ̀ fún yín níbi Saheed Òṣùpá ti jáde tó tún wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní pé òun kàn lọ mú ìmọ̀ kún ìmọ̀ ni, òun ò ṣe babaláwo, òun ò ṣe oníṣègùn, òun ò dẹ̀ ṣe ògùn owó, pé ìmọ̀ lòun mú kún mọ̀. Ẹ wo oríṣiríṣi fídíò wà nílẹ̀ nípa ẹ̀ tá máa play fún tó wáyé kẹgbà ọkọ ní ẹ̀dá akọmọ lórí ìkànnì. Ẹ like, comment, subscribe, kẹ́ share àwọn fídíòs wa kẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí. Ẹ wo ẹ̀mẹ́ ìka fọ̀pá pọ̀lọpọ̀lọ̀ péjù ká má fà kókó ṣùfù. Ẹ ká tójú abẹ́ kò ó. Mo gbọ́dọ̀ manage culture ẹ̀ dáadáa kí n promote ẹ̀ bí mi ṣe believe tèmi nìyẹn. So gbogbo bí tí mo bá wà nílẹ̀ Áfíríkà ni mo máa ń wà lọ. Mo dídí láti mo mọ̀ fẹ́ mo lọ kọ́ ifá pé mo fẹ́ mọ̀ kó ṣe mo fẹ́ fi ṣe babaláwo. Ìmọ̀ tó wà nínú ẹ̀ ni mo ń yọ tí mo fi ń káwọn èèyàn ní ọgbọ́n, torí pé ìtàn pọ̀ ló fa gan láti káwọn èèyàn lọ́gbọ́n. Bọ̀ tí wọ́n bá rí mi tí bá ń recite odùfà àwọn àgbà odóògùn ni o, babaláwo ni o, apá ẹ̀ o, tó bá bọ̀ ẹ̀ lọ́wọ́ ikú ni o, tó bá kí ẹ̀gún ni o, tó bá ranjú mẹ́wàá tákìtì o, gbogbo àkọ́ bẹ́ẹ̀ náà máa ń sọ. Ṣùgbọ́n ìmọ̀ lèmi wà káàkiri. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kéèyàn wá ìmọ̀. Láyé ìgbà náà China ló jìnnà jù, ó ní kó jẹ́ ilẹ̀ China gan-an nìmọ̀ wà kí wọ́n wá lọ síbẹ̀. So I believe in exploring all avenues tí o ti lè. Máa ṣàgùn bá tètè mọ̀ kórí ni n bá ti máa ṣàgùn. Ọba wọ́n ti kọ́ bọ̀ ńlára ni o. The king is there, ladies and gentlemen. King of Vegas. Bello rẹ bí wọn kí. My friend. Wọ́n ti sọ bẹ́ẹ̀. My friend. Wọ́n ti sọ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi, àjọ lọ sọ. Ọ̀rẹ́ mi nìbọn náà. Ọmọ rẹ̀ ẹ̀ ṣé ẹ bá yọ̀ ní lórí tẹ̀ ń flatter mi. Mi flatter yìí mo ń sòótọ́ ni Ọpẹ́ni fọlọ́. ẹ di dàgbà ju blandishment lọ. Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ni fọlọ́. Alhaji. Gbádùn ẹ̀ lọ́tún ló sì ní wá lẹ́yìn. A máa lọ bẹ́ẹ̀ ni. Inshallah the prophet will. Àṣà pàdé káàkiri. Bẹ́ẹ̀ni, orin máa yìí àwọn ilẹ̀ Yorùbá ẹ bá green ṣe rí nǹkan tí mo sọ ní ẹ mọ̀ bá ti pàdé ní location kan báyìí. Bàbá mi. So bàbá kan wá láti Uganda, ó wá sọ̀rọ̀ nípa Nigerian movie. Ìtàyẹ̀ Nigerian kìíní tí ó ti ń lọ sí International cinema. ó wá mention one other person in another genre also this as the musical thing pé àwọn lọ ṣe analysis lyrics yẹn pure and good and evergreen. Gbàmọdéjọ ẹ mo sọ fún yín àpàdé ní Ọ̀yọ́. Orin tó wá trend ní ìsìn báyìí was done in 2018. 2016. Orí jòkó síbẹ̀. Màṣẹ́lá ọjọ́ lọ tán. Jòkó síbẹ̀. Màṣẹ́lá ọjọ́ lọ tán. Ọmọ inú ẹ̀ ṣe rí bẹ́ẹ̀. Kò ṣe nádà. Kò ṣe nádà. Ọmọ inú ẹ̀ ti Jẹ lọ. Gbogbo máa gbé dọ́dọ̀ mi wá ṣẹ̀ṣẹ̀ kó lè dolówó. Ẹni ṣiṣẹ́ jàre iṣẹ́ kò sẹ́ni tí yóò lè lò. Torí ní tèrè èjì tèrè àgàgà daily basis ó wá pé ẹni tèrè èjì tèrè àgbọ̀dà consistent lòdìdì. Ìkó síbẹ̀ àṣírà nù kọjọ́ lọ tán. Àwọn òjòkó síbẹ̀ àwa ò ṣe lánàá lọ́rọ́. Ojoojúmọ́ náà ṣe wàhálà. Ọlọ́run gbàdúrà Ọlọ́run gbé yín ga. Ọlọ́run ò ní jáwọ́ lọ́rọ̀ wa. Àní ṣe lásán. Because gbogbo tọ́lọ́run fún ọ̀tí ọmọ ṣe ẹlòmíín wà ọkọ̀ mọ̀ ṣe náà ni. Ọlọ́run ló ní gbogbo nǹkan.
Tuwali. Ó ti rí mi. Tuwali. 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 Tẹ́lẹ̀. Abesi. Abesi character. Abesi. Aba Madini. Ẹ bá gbé kí ni kò lọ sí ẹgbẹ́ wá sí bí. Ilé olókùn kí ni kò máa kọ́ ẹgbẹ́ àdúgbò lẹ́gbẹ́ àgbà mi ní ọdún sáà. Nice meeting you. Nice meeting you. Ìmíràn kò sàní gbogbo ayé ẹgbọ́n abẹ́ ògbọ́ o Olúwa Bújí ìmíràn kò sàní àlùjọ̀nú bẹ̀rù ẹbọra lákan lèmi fi wé tí mo bá rí tó bá kọrin pẹ̀lú mi sí tàbí sinimá tó ti kópa gánbẹ́rì mo tún ti gbọ́ nínú orin ẹ̀ tó sọ pé ó ẹbọra ni kò jọyàn torí bá ti dé lẹ́tàn àlùjọ̀nú ẹ̀dá nínú ayé ò lèmi fi wé àfìgbà tó sọ̀rọ̀ nínú orin ẹ̀ ń gbà kan gbẹ̀yàn ní mímú kan láwọ̀ ẹ̀kún bóra ni ó ní mo fojú jẹ kó rárá àwọn lè pẹ́ ẹran jẹ nígbà yẹn mo wá tó mọ̀ gbẹ̀yàn bí ìtẹ̀ máa lọ bá wí. bàbá lórí torí kò lè yá o abẹ́ ẹ̀ mọ̀ torí kò lè tọ́jọ́ lójúṣe rí sẹ́yìn gan ọ̀pọ̀ ohun tójú ti rí rí torí gbogbo ẹ̀dá tó bá tán tí ò ní tán ò ní pẹ́ tán. kábíyèsí mo ní kò lè yá abẹ́ mọ̀ torí kò lè tọ́jọ́ lójúṣe rí sẹ́yìn gan gbogbo tó ti rí rí gbogbo ẹ̀dá tó bá tàn láláyé ní tàn kábíyèsí. ó dọ́gbọ́n ẹ̀ ó dájú kò ní pẹ́ wọ̀ ó tójú èèyàn lọ́nà àti ìlà bẹ̀dá àbàtàn ń padà dìgbọ́n ní. ẹni tí ò ní sùn láyé mi kò níyàn ìwọ òjìyà ò sọ pé ó gbọ́n táwa ní tíṣà tó kọ ẹ ọ̀rẹ́ wa bẹ̀dá bá jìyà láàyè ẹ̀ pẹ́pẹ́pẹ́ bí ọdún mẹ́fà méje ò sí mẹ́jọ tó bá jẹ́ gbàdùn pẹ́ òkòṣẹ́ méjì kò ní ìdí mẹ́mbà wípé òun sọ́fà kan ní. tó jẹ́ òṣùpá ìrìn ní bàbá tún ní. ó ti ní lójú ti rí lágbódà alákọ̀ọ́dà ó ti ní lójú ti rí akọrin ọ̀fẹ́ rí aṣàmì ọ̀fẹ́ rí àròdì ọ̀fẹ́ rí ṣebí pàtó lé gbogbo ló ṣe wá nípa òní lára lágbódà alákọ̀ọ́dà ó ti ní lójú ti rí. òṣùpá ìrìn dára sí ilé tán á ti kọ̀ tán gan-an mo wá kọrin mo ní kàn tó lè tàn o á ti kọ̀ tán gan-an àlóhun tó jú rí kàn tó lè là kì í ṣe kékeré èèyàn jìyà kàn tó lè là o kì í ṣe kékeré. Kọrin ọ̀rẹ́ mi bóyá ó máa ń pọ́ tọ̀tọ̀ lórí ká dára ò papọ̀ ò tábájọ sáré ká lè ga ẹnìkan ló máa kọ́kọ́ jẹ lọ ìyẹn ò túmọ̀ sí ìpọlẹ̀ lèmi tó wọ́ lọ́hùn ni ìwọ ni kó má gbàgbé Fasumba bò ṣe dáadáa má fojú ọ̀rẹ́ anáwó mi dájọ́ máa ṣe bí n bá bínú ẹ tí mo lóye àṣẹ mo máa gbóre ọlọ́ọ̀bá tó ṣe fún Kẹ́hìndé á ṣe fún Táyé. ìṣẹ̀rí báyé bá fẹ́ràn ọ̀nà máa ń kọyàn ó lápọn jù kábíyèsí ìwọ tó fẹ́ràn ṣọ́ra aṣọ kò má lọ tẹ́ kò má rẹra sílẹ̀ kó bá lè yẹ kalẹ̀ má ṣe gapá pé kò tilẹ̀ sírú mi mọ́ àpọ́n máa ń pààyàn ó máa ń tẹ́ni pa nígbẹ̀yìn ìgbéraga ló máa ń ṣíwájú ìparun tàbí ẹkùnrin gómìnà ló máa ń ṣe àríyá. gbogbo àwọn ọ̀sán pọ́sẹ́ ìtẹ̀lẹ̀ ta generalize àwọn èèyàn ló ń gbọ́ lóko lóko lórí TikTok jẹ́ pé ó kọ́ everybody lọ́gbọ́n fúlápá nìkan lórí ẹ̀ ń bá wí ni sẹ́ẹ̀lì kan ìjọba bá lọ́wọ́ ayé wọ̀. sọ̀tún wá bẹ́ẹ̀ everybody wọlé máa fi àmà kọ́sọ̀nà rẹ̀ àmà fi ṣílẹ̀ létí sọ̀tún fi lè di ẹwà gẹ́gẹ́ yẹn tó ní máa fi ń di ẹ̀ generalize orin yẹn ó ní mi wà tó pé ara mi mo ti kọ́ ní kọ́sọ̀nà ara mi rí mo ti kọ́ ní mo ti mú búra mi pé mo yẹ láìgbọ́dọ̀ rí mo ti kọ́ tí mo sọ pé ẹni tó ń kìlọ̀ fún pé kó máa wọkọ̀ adití èmi lẹ́nu náà tó yarí ilé ilẹ̀ tó sọ̀rọ̀ kòkun tó dẹ̀ wá wọkọ̀ adití ọkọ̀ adití ń sáré kó sáré bá tọ́jú ẹ̀ jẹ kò lè bẹ́ láti inú ọkọ̀ tó sáré kó gbàdúrà kó bọ́ sílẹ̀ láti inú ọkọ̀ tó sálọ. òṣà olúfimọ́lẹ̀ mi jẹ́ ẹkùn ọmọ Òṣùpá èmi ní kọ́bọ́kọ́ faláìgbọ́rọ̀ orin òdù níwájàre àìsà ìmọ̀kó olóko orúkọ tèmi ní Shabadeen Ọláyínká Ibrahim ìfújì whiteman. borin dé aráyé gbọ́ mo lè borin ṣe dáǹdè mo lè borin ṣe jíròrò orin tàwa tún ní lọ́kàn débi tó wúlò bí omi èmi lọ́mọ lóyìn tó máa ráyé ń dẹ̀ sọ wọ́n wá máa dá òtún bọ́bà orin ní àbóhùn kọ́ ọba orin kọ́ ọmọ ọba orin náà ni
afẹ́fẹ́ sojọ́ dáàdì pẹ̀lú láàárọ̀ òjìnlẹ̀ ọpọlọ orúkọ tèmi ni àbíbà lóye lóhùn ọmọ bá ló fi mọ́ ẹ̀pà. orúkọ tèmi ni Saheed Òṣùpá. Bọ́lájí ọgọ́tọ̀sán Bọ́lájí promotion orúkọ tèmi Bọ́lájí promotion. ọ̀rẹ́ sọ fẹ́ sọ pé mọ̀ ọ́ sọ fẹ́ sọ pé mọ̀ pé Balógun confam ní inú olórin wọn fi mí yangàn láwùjọ tó bá sọ pé mọ̀ wá ní olóòbí bàbá nílé o bàbá ló mọ̀ má ṣe kátikàti inú ayé farabalẹ̀ kó lọ gbórin lẹ́mìí o wá rí pé bí Òṣùpá ló ṣe ń kọrin pẹ̀lú ọgbọ́n Lẹ́mí Àdìsá Balógun ló fi mọ̀ Òṣùpá. ìdè akọrin máa kọ́ tẹ̀sí ọmọ táyé wí akọrin bí ẹni jẹ́ kó orin lọ́mọ ti dé ṣẹ̀rẹ̀ ní ọba bábìrán ló yẹ kó jẹ́ sọ̀rí ìwọ̀n ìbá máa fi wé àtúnwé asán kó lè orin lọ́mọ ti dé torí bórin bá fúyẹ́ bórin wúwo sọ̀rí kó ti kún fọ́gbọ́n ẹnu jíṣẹ́ lásán kó lè orin lọ́mọ ti dé orúkọ tèmi ni Oyèdòkun Sodiq tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí orin lọ́mọ Olúfimọ.